lórí ikú Mohbad, àwọn iléeṣẹ́ rédíò Ìbàdàn fòfin de orin Naira Marley. Àwọn iléeṣẹ́ rédíò aládàáni kan nílùú Ìbàdàn ti fòfin de àwọn orin Azeez Fáṣọlá tọ́pọ̀ èèyàn túmọ̀ sí Naira Marley. Àlàyé tí wọ́n ṣe ni pé àwọn gbé ìgbésẹ̀ náà látàrí ìwádìí tí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe lórí ikú tó pa gbajúmọ̀ olórin tó fi ìlú Èkó ṣe ibùgbé nì Ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba tọ́pọ̀ èèyàn túmọ̀ sí Mohbad. Tá ò bá gbàgbé, lọ́sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí ni Mohbad kú lẹ́ni ọdún 27. Àwọn iléeṣẹ́ rédíò tó ti fòfin de orin Naira Marley ní Splash FM, Olúyọ̀lé FM, tí méjèèjì jẹ́ ti olóyè Adébáyọ̀ Àkàndé àti Àgídìgbò FM, iléeṣẹ́ rédíò gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Alhaji Oríyọmí Hamzat. Nínú àtẹ̀jáde tí ìgbìmọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Splash fi ṣọwọ́ sáwọn òṣìṣẹ́ wọn ni wọ́n ti ṣàlàyé pé àwọn gbé ìgbésẹ̀ yìí nítorí bí ọ̀rọ̀ ikú Mohbad ṣe mú ìfura dání. Bákan náà lọ̀rọ̀ rí níléeṣẹ́ rédíò Àgídìgbò FM níbi tí olùdásílẹ̀ iléeṣẹ́ ọ̀hún Oríyọmí Hamzat ti kéde lálẹ́ ọjọ́ Ajé Monday pé gbogbo orin tí iléeṣẹ́ tí Naira Marley dá sílẹ̀ bá gbé jáde làwọn kò ní lò níléeṣẹ́ rédíò àwọn mọ́ báyìí ná. Gẹ́gẹ́ bó ṣe sọ, kì í ṣe pé à ń sọ pé àwọn ni wọ́n pa Mohbad, ṣùgbọ́n gbogbo orin tí iléeṣẹ́ rẹ̀ bá gbé jáde láti fòfin dè báyìí ná. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.